gbé wájú ní abẹ́sẹ̀ ọ̀tún ẹsẹ̀ ọ̀tún tá bá fẹ́ jáde kúrò nílé gbọ̀nsẹ̀ ẹsẹ̀ wo láti síwájú ẹsẹ̀ ọ̀tún Islam dáa pọ̀ nígbà tó fẹ́ wọlé àwọn ṣetán ẹsẹ̀ òsì ilé ṣetán kò sí mọ́wọ́ náà nítorí èèyàn ọgbọ́n tayọ kọ́ yàgbẹ́ so ẹsẹ̀ òsì láti síwájú tá bá fẹ́ jáde ńkọ́ ẹsẹ̀ ọ̀tún mọ́sálásí ẹsẹ̀ ọ̀tún la fi wọlé ìgbà tá fẹ́ jáde ńkọ́ kí ló dé tó fi jẹ́ sí òsì lágbè jáde ibi tá à ń ti ń rówó tá à ń ti ń gbádùn tá à ń ti àwọn agbẹ́sí òsì bọ̀ wá bẹ̀ nítorí pé lè fìtínà ni a fẹ́ kó nbí tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù a fẹ́ wọnú fìtínà so ilé ọlọ́run tó bá fẹ́ wọ bẹ̀ ẹsẹ̀ ọ̀tún tó bá fẹ́ jáde ńbẹ̀ ẹsẹ̀ òsì àfi bí wọ́n ṣe tó ń yanlé ọlọ́run ọba lódì gé wá mọ́sálásí bí àwọn Ramadan rẹ̀ jẹ́ ń di mùsùlùmí wọ́n ti gba Islam báyìí abẹ́rẹ́ tí mọ́sálásí yín ń kún ni wọ́n láwọn ọ̀lọ́bì kan tẹ́lẹ̀ ọ̀wà àwọn ọmọ làwọn ọ̀wà because oṣù kẹ́ làwọn ń retí ok bóyá àsìkò ìyá náà lẹ́sìkò sí torí ẹni tí o bá ti ń fi tọ́lọ́wọ́n bá ṣeré wàláhì ọlọ́wọ́n bá ké kánjú tí fi mú yàn kí ló dé tẹ̀ ìsìn lọ́n tẹ́lẹ̀ tó fi jẹ́ pé Ramadan náà délẹ̀ wá di mùsùlùmí torí délé ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀ma gbé wọn mọ́sálásí ẹsẹ̀ òsì lẹ́gbẹ̀ẹ́ jáde ẹsẹ̀ òsì lẹ́gbẹ̀ẹ́ wọlé ìgbọ̀nsẹ̀ ẹsẹ̀ ọ̀tún lẹ́ẹ̀ma ti jáde tá a bá fẹ́ jáde kí láwì gofranak wọ́n ní kí ni túmọ̀ pàǹtọ̀rọ̀ àforíjì ṣebí gbẹ̀ la lọ yà wọ́n nígbà tó lọ́wọ́ bá ṣàánú wa tọ́ba ti gbogbo dọ̀tí ìjáde tára wa fúyẹ́ àti wọn tọrọ pé Ọlọ́run foríjì mi àwọn ẹ̀ṣẹ̀ tí mò ń rù ká wọ́n pọ̀ kó o ṣe bá mi ti eléyìí dànù dákun àwọn ẹ̀ṣẹ̀ mi náà ńkọ́ bá mi fọ̀ dànù. tá a bá fẹ́ wẹ̀wù ńkọ́ jama èwo lákọ̀ọ́kọ́ máa wọ̀ sọ́wọ́ tún lákọ̀ọ́kọ́ wọ̀ àbí ọwọ́ sí bàtà ṣòkòtò ńkọ́ ẹsẹ̀ ọ̀tún bàtà ńkọ́ ẹsẹ̀ ọ̀tún sọmọ pé wọ́n dààmú ètò wákàtí kẹsẹ̀ bọ̀ náà ni àdààmú ni wọ́n kò sí ntọ́kọ̀ so eléyìí túmọ̀ sí pé kásàkíyèsí tá a bá fẹ́ bẹ́ẹ̀ ńkọ́ ọwọ́ wò lákọ̀ọ́kọ́ máa yọ kó ọwọ́ òsì tá a bá fẹ́ bọ́ ṣòkòtò ẹsẹ̀ òsì bẹ́ẹ̀ náà ni bàtà wa alhamdulillah téèyàn bá fẹ́ ṣègbọ̀nsẹ̀ nínú pápá àbí nínú ilẹ̀ tó fẹ̀jú ọ̀ràn yẹn ló jẹ́ fún wa ká jìnnà síbi táwọn èèyàn ti lè rí wa nítorí pé ìhòhò wa a gbọ́dọ̀ gbé pamọ́ a gbọ́dọ̀ ṣe ìhòhò wa ní táwọn èèyàn máa rí síbẹ̀ rí nínú àdìsí yẹn rìwáyà kan sọ wípé kì í gbé ìhòhò rẹ̀ pamọ́ ńgbà tí ó bá tọ̀ èèyàn ò lè ṣaláì bọ́ ṣòkòtò tí ó bá yàgbẹ́ ṣùgbọ́n mọ́ bọ́ ṣòkòtò níbi tí gbogbo èèyàn ó ti rí di rẹ̀ gbọ́n alẹ́ni tó kù tí ó rí ìhòhò rẹ̀ àìgbára pamọ́ fún yóò bá level nìyẹn àmọ́ pé Islam level tó o bá kú gan wọn gbọ́dọ̀ sí ọ sí ìhòhò kó wọn á nítorí pé àwọn fẹ́ wọ̀ wọ́n gbọ́dọ̀ bu àárín ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì tí wọ́n sì gbọ́dọ̀ fi wá kankan sí i wọ́n fọ́ gba bí aṣọ ni. tọ́ tẹ́lẹ̀ báyìí wa tó bá fẹ́ yàgbẹ́ yẹn wàá lọ sí àyè ibi tó jẹ́ pé àyè yẹn jìndò ibi tí gbẹ̀rẹ̀ ọmọ bọ́ sí yóò jìn díẹ̀ kò ní jẹ́ ibi tó yẹ pé ó ga díẹ̀ torí tó bá ga tígbẹ́ bá ti ń bọ́ bẹ́ẹ̀ yóò máa ta sí ọ la tígbẹ́ bá ti ń kọlù yóò máa ta sí ọ la ẹ sì mọ̀ pé àwọn ẹgbẹ́mì àwọn ọ̀dààmú bí bá ṣe ń jáde ní ọmọ fọ́nká so àmọ́ tó bá yẹ kébi tí gbé ọbọ̀ sí ọba jìn ìgbẹ́ yẹn ọmọ bọ́ bẹ̀ yọ ọmọ bọ́ bẹ̀ yọ ọmọ bọ́ bẹ̀ tọ́ tó bá jẹ́ pé nu pápá la ti fẹ́ yàgbẹ́ nǹkan gbà wò lásàdúà ẹ̀hún pé pápá ọ̀fẹ́ lójú gan wọ́n ní tá a bá débi táwa ti fẹ́ yàgbẹ́ gangan nínú pápá yẹn kótó di kó lóso lọ́sọ̀ pé Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith ó sì ní bọ́ sókòtò ó dìgbà tó ń bá ń lọ sísàlẹ̀ tó ti kúti pọ́ fẹ́ lóso tán ìgbà náà ló tó bọ́ sókòtò rẹ̀ torí pé nìkan lè wà lọ́ọ̀kan tí ń wò ọ̀kan ránṣẹ́ tí wọ́n mọ̀ tí wọ́n mọ̀ wò rẹ̀ ránṣẹ́ èyí tó dáa jù fọkùnrin ni pé tí wọ́n bá tọ̀ kó bẹ̀rẹ̀ àmọ́ kò sí tó burú nu kó tọ̀ ní dúró gẹ́gẹ́ bó ṣe wá nínú sunan Abi Dawud pànàbí sallallahu alayhi wa sallam ó débi táwọn kan máa ń dalẹ̀ sí ànábì sì dúró ọ̀tọ̀ ńbẹ alẹ́ tọ̀ lóru ṣùgbọ́n ìtọ́ dáa jù ní ká tọ̀ ní ìbẹ̀rẹ̀ àmì tí ó bá tọ̀ lóru ó gbọ́dọ̀ rí i pé ìtọ̀ yẹn kò padà sóun lára ìtọ̀ ò sì gbọ́dọ̀ yí òun lásọ eléyìí jẹ́ báwọn so ó sì tábà àbí kò fi nǹkan kan nu ibi títọ̀ ti jáde tọ́ àmọ́ obìnrin ńkọ́ báwo lẹ ṣe fẹ́ tọ̀ ń dúró rárá o obìnrin ọmọ dàn o torí tóbìnrin bá tọ̀ ń dúró ìtọ̀ kún ara rẹ̀ síbẹ̀ yìí náà ara wọn ẹni tí máa tọ̀ ń dùn tẹ́ pé gbogbo ara wọn ni wọ́n fi tọ̀ flush so Islam ò sì fẹ́ ẹ̀yin ò sin lọ́n ẹ mọ̀ pé Islam ọkọ wa ní mọ́tótó ẹ ṣe sọ́láàt ẹni tí ó ṣe sọ́láàt ó gbọ́dọ̀ jẹ́ pé ara rẹ̀ ńkọ́ ó wà ní mímá a gbọ́dọ̀ gbé alukurani wọbi tá a ti fẹ́ yàgbẹ́ a gbọ́dọ̀ gbé alukurani wọbi tá a ti fẹ́ tọ̀ a ò sì gbọ́dọ̀ sọ̀rọ̀
nínú léwẹ̀ a gbọ́dọ̀ sọ̀rọ̀ nínú léwẹ̀ àfi tí bùkátà bá wà. kò sí àdìsí tó mú wa ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn Islam ẹnu wọn kò lórí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ ńbẹ̀ ọpọlọ àti làákàyè olóró pé ńbẹ́nu kọ́ máa sọ̀rọ̀ léwẹ̀ kò sọ́pọlọ kò sí làákà kan ńbẹ̀ pàápàá jùlọ bá jẹ́ pé léwẹ̀ tẹ́ ẹ máa tọ̀ sí sọ̀rọ̀ kó náà ti ń jọ léègbẹ́ bọ̀ àmọ́ ilé ìwẹ̀ tí Masha Allah ẹnìkan tọ́ ọbẹ̀ ẹ̀ kàn máa wẹ̀ ńbẹ̀ ni kò sí wàhálà sọ̀rọ̀ náà àmọ́ kò tún dáa tó so eléyìí jẹ́ báwọn bákan náà wọ́n ní tó lè mú yàn á sọ̀rọ̀ tó bá yẹ kó bá ń bùkátà láti sọ̀rọ̀ kó jẹ́ pé nìkan ìwọ ṣàkíyèsí rẹ̀ yìí pé bí ṣe ń lọ yẹn yóò ṣubú òun rí ránṣẹ́ níbi tó ń ti ń wẹ̀ lágbájá kíyèsí wájú rẹ̀ kó tó ń bẹ́ńbẹ́ o bí afọ́jú àbọ̀mọdé àbí o ti wẹ̀ débi kó mi tán ẹ dákun ẹ bá ń wó mi o kò sì ti wó sẹ́ sórí káwá kò ní sọ̀rọ̀ ọ̀nkà ń gbálẹ́kùn ni ọ̀nkà ń gbálẹ́kùn nígbà táwọn débẹ̀ kékeré ni wọ́n ní ẹ sọ́sẹ́ ni sẹ́wọ̀n kó náà ọ yà tètè sọ pé omi so wàhálà kàdà tórùka wọn bá jẹ́ pé òrùka tí wọ́n kọ orúkọ Ọlọ́run sí ni a gbọ́dọ̀ mú wọlé wẹ̀ a gbọ́dọ̀ mú wọlé ìgbẹ́ tọ́ a sì kórìíra kẹ́ẹ̀tọ̀ síbi tí ọba jẹ́ ojú kòtò àbójú hò torí tí ọba tọ̀ síbẹ̀ ó lè jẹ́ lé àwọn àlìjánu ọba máa lé ọká ó lè jẹ́ pé jò ló ń gbé bẹ̀ lónà ọba jáde ní ọba máa lé ọká torí kò sẹ́ni tí wọ́n tọ̀ sí lórí tí ó dunnú o gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́ntẹ́ rí yẹn kò sẹ́ni tí wọ́n tọ̀ sí lórí tí ó dunnú torí ẹ̀ ló ṣe jẹ́ pé kọ̀lọ̀kọ̀lọ̀ kan ìgbà tẹ́nìkan tó lọ júbà fún òòṣà wọn ọ̀kan náà alárúbá ó júbà fún òòṣà tán lọ́lọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ kan sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ fox nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ yìí débẹ̀ òòṣà tó ń forí kanlẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ yẹn wá gun orí rẹ̀ gbàtọ́ wá gun orí rẹ̀ tán ó wá tọ̀ lé lórí pé ìwọ wọn ń forí kanlẹ̀ fún kàn ntọ́ ọba lè ṣe nǹkan kan ṣe fún mi ní mọ́tò sí ọ lórí torí kò sí nǹkan tí wọ́n tọ̀ sí lórí tí ò ní dùn ojú tí ó sà wọ́n fi wá tọ̀ sí lórí kọ̀lọ̀kọ̀lọ̀ sì gbádùn ara rẹ̀ ọ̀tọ̀ tán tó sọ̀kalẹ̀ kò sí nítorí ṣe fún un ńlárúbá yìí wá sọ pé arabbun tabulu thu'lubanu alayhi laqad hana man balat alayhi tha'alibu ṣé ọlọ́run wà lélẹ́yìí tí kọ̀lọ̀kọ̀lọ̀ ń tọ̀ sí lórí àbùkù kan ìsìnmá wọ́n tó lè gbára rẹ̀ lọ́wọ́ ọ̀tọ̀ ń tọ̀ ṣe lọ́wọ́ agbèmí lọ́jọ́ ewu so bọ́lá wọn bá ṣe fún mọ̀nà tó fi gba ìsìláàmù nù torí ẹ̀ tó bá ń lọ tọ̀ sínú ihò kan tó wọ́n mọ̀ pé wà àlìjánu ni tí ń lé ọká so ajẹ́pọ̀ síra rẹ̀ nù. bákan náà ń gba tá ń tọ̀ lọ́wọ́ àgbọ̀dọ̀ fọwọ́ tún mú di wa lọ́wọ́ ṣẹ̀rí akọ̀ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ tún mú di yín lọ ẹ̀ sì gbọ́dọ̀ fọwọ́ tún tábà ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ tún ẹ̀ gbọ́dọ̀ fi nù di tọ́ wọ́n ń sálámà sí wa níbi tá à ń ti ń yàgbẹ́ àbí ibi tá à ń ti ń tọ̀ a gbọ́dọ̀ dáhùn ó dìgbà tá a bá tọ̀ tán tá a bá yàgbẹ́ tán ìgbà náà látò dáhùn sálámà. ǹjẹ́ a lè dojúkọ alqibla àbí ká kọ̀yìn sí alqibla nígbà tá à ń yàgbẹ́ àbá ń tọ̀ èèwọ̀ ni ká kọjú sí alqibla àbí ká kọ̀yìn sí alqibla ìbámu alqibla ìhà alkaaba ibi tá à ń dojúkọ tá à máa ń ṣe sọ̀láàt èèwọ̀ ni ká kọjú sí nígbà tá à máa ń yàgbẹ́ àbí tá à ń bá ń tọ̀ òfin ni ká kọjú sí tá à ń bá ń ṣe sọláàt àmì èèyàn fẹ́ yàgbẹ́ èèyàn fẹ́ tọ̀ èèwọ̀ ni ká kọjú sí alikébílà èèwọ̀ sì ni ká kọ̀yìn sí wọn láì lẹ́kọ̀ọ́ ni kíkọjú sí àìlẹ́kọ̀ọ́ ni kíkọ̀yìn sí nígbà tá à ń bá ń tọ̀ àbá ń bá ń yàgbẹ́ eléyìí tó bá jẹ́ pé inú pápá ni apá kan nínú àwọn olùmọ́ni yàtọ̀ sí tó bá jẹ́ inú ilé tó lógiri kò bá jẹ́ pọ̀ kọjú sí alikébílà ọ̀ bá kọ̀yìn sí alikébílà kò sí wàhálà ń bẹ bó tilẹ̀ jẹ́ pápá kan nínú àwọn olùmọ̀ wọn ni rárá kò bá jẹ́nu lé kò bá jẹ́nu pápá a gbọ́dọ̀ kọjú sí alqibla nígbà tá à ń bá ń tọ̀ tá à ń yàgbẹ́ a sì gbọ́dọ̀ kọ̀yìn sí alqibla nígbà tá à ń bá ń tọ̀ tá à ń bá ń yàgbẹ́ nítorí hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ní idha ataytumul gha'ita fala tastaqbilu alqiblata wala tastadbiruha walakin sharriqu aw gharribu tẹ́ bá lọ yàgbẹ́ ẹ gbọ́dọ̀ kọjú sí alqibla ẹ gbọ́dọ̀ kọ̀yìn sí alqibla ṣùgbọ́n bó lẹ kọjú sí east or west ìbéèrè ńlá ni. East or west níbo la alqibla ti wá wà báyìí east anabi sì ní ká kọjú sí east àbí ká kọjú sí west ó sì la gbọ́dọ̀ kọjú sí alqibla a gbọ́dọ̀ kọ̀yìn sí alqibla tí ẹ bá kọjú sí east
tí wọ́n ní kẹ́ ẹ kọjú sínú àdìsí ẹ ti kọjú síbo alqibla tẹ́ bá sì kọ̀yìn sí east ẹ ti kọ̀yìn sí alqibla bó láti á sí sórí bó ṣe pàtàkì pé kọ́ lọ lé kí ó nù kì í ṣe pé mo gbọ́ lárúbáwá àbí òye èmi náà ti máa ta'al ijlis kum àbí ẹ̀kọ́ ni tí wọ́n máa halagbo lé wọn àwọn kékeré ní àwọn afáàní kí ni wọ́n mọ̀ wẹ́bí lárúbáwá náà ní gbogbo àti mọ̀ yìí báyìí bá ní túmọ̀ eléyìí kò sí ní tá a mọ̀ bá ní túmọ̀ eléyìí irọ́ rẹ̀ láì wọ́n ní àdìsí yìí Madina lọ́ba wí àtàwọn abitọ́ jọ Madina lábala àparí wọn lábala ti bẹ̀rẹ̀ ọba bikibi wíláyé ẹ ò gbọ́dọ̀ kọjú sáà kíbla tẹ́ bá yàgbẹ́ àbí ẹ fẹ́ tọ̀ ẹ ò sì gbọ́dọ̀ kọ̀yìn sáà kíbla tẹ́ bá yàgbẹ́ àbí ẹ fẹ́ tọ̀ ṣùgbọ́n sharriqu aw gharribu ẹ kọjú sí east or west Madina lọ́ba wí àti bitọ́ bá jọ Madina limada nítorí pé ní Madina anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ibo la alqibla wà ní south àjẹ́ pé má kọjú sí alqibla tó bá fẹ́ yàgbẹ́ àbọ̀ bá fẹ́ tọ̀ ìyẹn ni pé má kọjú sí south má sì kọ̀yìn sí má kọjú sí north ṣùgbọ́n kọjú sí east or west ọba Madina wí àtàwọn olùtọ́jọ́ Madina gbogbo olú tí alqibla bá wà ní south sí wọn ọba wí àbá alqibla wà ní north sí wọn ọba wí yàtọ̀ sáwà tí alqibla lọ́dọ̀ wa tó wà ní east or west kọ́ bá wa wí ní agbọ̀n paríyùn ẹ wá wo bó ṣe bá wa wí ẹ ò gbọ́dọ̀ kọjú sí alqibla ẹ gbọ́dọ̀ kọjú sí alqibla ńgbà tẹ́ ẹ bá tọ̀ àbẹ́ ẹ bá yàgbẹ́ ṣùgbọ́n o ẹ kọjú sí gúúsù tàbí àríwá bó ṣe bá wa wí nù ẹ kọjú sí south or west south or north nítorí pé alqibla tiwa east ni ẹ̀yìn rẹ̀ ní west ẹ ò gbọ́dọ̀ kọjú sí east ẹ ò sì gbọ́dọ̀ kọ̀yìn sí east torí tó bá ti kọ̀yìn sí east ó ti kọjú sí west àmọ́ ẹ kọjú sí south or north bó ṣe bá wa wí nù ọba wa wí ó sì tún bá gbogbo àwọn ẹni tí alqibla bá wà ní west nílùú tiwọn wọn ò gbọ́dọ̀ kọjú sí west wọn ò gbọ́dọ̀ kọjú sí east ṣùgbọ́n bó làwọn náà kọjú sí south or north so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ torí ẹ̀ máa ṣàkíyèsí o sọ̀rọ̀ kí ńgbà tí gbẹ̀ ń gbọ̀n o ti tú sókòtò o bá kíbla lọ kọjú sí bẹ́yìn rẹ ọlọ́run ṣàforíjàn ọ̀nkàn fún gbẹ̀ ni so eléyìí túmọ̀ sí pé a máa ṣàkíyèsí torí pé mùsùlùmí gbọ́dọ̀ máa lo kíni òfin ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìtọ̀ ó tiẹ̀ kọ́ mọ́ bàjẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ ń tọ̀ wọn ò tiẹ̀ wo alikibla ní kọjá kọ́dà lómi kan kọjú sí mọ́sálásí ń tọ̀ pé ṣe bí gọ́tà ló ń tọ̀ sí ọmọ kí wọ́n lọ gbọ́dọ̀ kọjú sí alikibla ó sì gbọ́dọ̀ kọyìn sí alikibla ìgbà tí wọ́n ń tọ̀ ó ti dáràn pípọ̀ ọkọyìn sí alikibla ó tún wá kọjú sí mọ́sálásí ń tọ̀ bóòlù ó sì fẹ́ tọ̀ tọkàn nínú tọ̀ tí ń fọ́n ká tí ò ní fọ́n sára ògiri mọ́sálásí sọ́dá báwọn òkùnkùn dà bẹ́ẹ̀ lẹ́yìn lẹ́yìn kọ̀tọ́kátọ̀ sí mọ́sálásí o kọ̀tọ́kátọ̀ sí mọ́sálásí o tọ́wọ́ àìpẹ́ nìkan kan ò rí ọ ọlọ́run rí ọ o ẹ̀hẹ́n táwọn yẹn bá sì bá tọ́nu mọ́sálásí wọn ní sàdúrà fún ẹ o wàláhì wàá gba ìpè tó kí wàláhì mọ́sálásí lélẹ́yìí ilé ọlọ́run lélẹ́yìí nù yàrá wa ta sáà gbà kẹ́nìkan wa tọ̀ bẹ́ẹ̀ àwọn yàrá tiwa tá à ní gbé lọ bì kankan ilé ọlọ́run ọba wa lọ́wọ́ àtọ̀ sí tẹ́gùn bá dàn o yóò déyàn bákan náà kọ̀tọ́ ká máa tọ̀ àbí ká yàgbẹ́ sí ojú ọ̀nà táwọn èèyàn ń gbà ojú ọ̀nà táwọn èèyàn sì ń gbà sẹ́mi kó gbogbo ẹni tó bá rìn tó bá débi tó tọ̀ sí àbọ̀ yàgbẹ́ sí pápá àgbẹ̀ ta ló ṣerú eléyìí kò ní dáa fún un ó sì mọ̀gbà tọ́lọ́wọ́n bá gbé pè kẹ́ bí àdúrà náà ni gbogbo èèyàn wá ń ṣe fún ọ yọ ọ̀sẹ̀ kọ̀sẹ̀ àdúrà sàn jù pé lọ ibi ìbòjì táwọn èèyàn ti máa nájú ò gbọ́dọ̀ tọ̀ ò gbọ́dọ̀ yàgbẹ́ bẹ̀ lábẹ́ igi tó ń sèso igi mángò igi kaṣú ibẹ̀ ni wọ́n ń yàgbẹ́ sí àwọn èèyàn ó ṣépè fún ọ ibi táwọn èèyàn ti ń pọnmi lọ́lọ́ yàgbẹ́ sí àwọn èèyàn ó ṣépè fún ọ torí ọ̀dọ́wọ́ rẹ o tọ́ba wa yé wa báwọn tá a bá jẹ́ wípé afẹ́ fi nǹkan nù gbẹ́ni afẹ́ fi nǹkan nù tọ́ni kí esi pa afẹ́ tábà iye òkúta tá a lò iná lòkúta mẹ́ta òkúta tó kéré sí mẹ́ta kò tó nù di
ó gbọ́dọ̀ jẹ́ mélòó ó gbọ́dọ̀ jẹ́ mẹ́ta òkúta kìí ṣe block torí block kìí ṣe òkúta kẹ́míkà wà lára block cement yóò jẹ́ òkúta kìí ṣe òkúta tí ń dán torí òkúta tí ń dán ò lè mú gbẹ́ kúrò lára yóò tún rẹ̀ mani kò sì gbọ́dọ̀ jẹ́ òkúta tó yí jù torí ètò yí jù yóò bọ́ǹdì so èèyàn wá òkúta tó yẹ pé kò lè ṣèyàn léṣe yóò sì jẹ́ mẹ́ta kò sí ní tó burú kókúta yẹn kó jẹ́ yọ̀kan àmọ́ nígun mẹ́ta ó sì tóbi lọ́nà tó yẹ kó tá a bá fi nùgbẹ́ ń bì tá a bá tún gbá mọ́ owó ní yígbẹ́ so eléyìí kò sí ní tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí Imam Ibn Qudama rahimahullah ti ṣe sọ. mẹ́ta ò tó a jẹ́ pé wàá fi kún lọ́nà tí nọ́mbà yẹn òfin ní ṣe pín fún méjì òkúta mẹ́ta ò tó a jẹ́ pé òkúta mélòó la lò nísìn márùn ò tó tó méje ò tó tọ́ ọlọ́mọdé ara ṣe jù tọ́ èyàn ó fi nu ibi tí gbẹ̀yìn ti jáde bẹ́ẹ̀ náà ni tọ̀ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin tó tọ̀ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin tó yàgbẹ́ wọ́n lè lòkúta a gbọ́dọ̀ fi egun nù di o a sì gbọ́dọ̀ fi gbé ẹran nù di oúnjẹ wa a gbọ́dọ̀ fi nù di o ọwọ́ amú búrẹ́dì òun fi nù di gbogbo nǹkan tó bá lápọ̀nlé àfi nù di ọ lọ mú abala ìwé alukurani òun fi nù di ọ bẹ̀rù so gbogbo eléyìí a gbọ́dọ̀ fi nù di ẹ̀rí egun tiẹ̀ oúnjẹ àwọn àlìjánu ni wọ́n tọrọ ọlọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam kó sọ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ kó wọ́n má fi egun nù di ma tọrọ oúnjẹ tàwọn ni wọ́n ní tó bá ti bọ́ sọ́wọ́ àlìjánu ẹran padà sára rẹ̀ tẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé bó ń ṣe máa fọ eyín jẹ bí bó ń ṣe máa fọ egun jẹ bí bisikíìtì kọ́ ọmọ fọ jẹ máa o but inshallah àwọn àlìjánu ọmọ ẹ̀rí tiwọn náà tọ́ bákan náà ìgbẹ́ ẹran oúnjẹ ló jẹ́ fáwọn ẹran àwọn àlìjánu ìgbẹ́ ẹran tiwa àwọn ẹran àwọn àlìjánu oúnjẹ tiwọn táwọn ń jẹ torí rẹ̀ gbọ́dọ̀ fi nù di gbọ́dọ̀ fi nù di tọ́ káfomi tábà ọmọ ń jẹ́ kárọ̀ ọmọ káfòkúta nù di ó máa ń jẹ́ kárọ̀ ọmọ kése dandan kọjọ́ kuta a lè lo nǹkan mi gẹ́gẹ́ bí toilet paper a lè lo àbí nǹkan mi tó lè dípò rẹ̀ bí káwá pákó tí ò ní ṣe wá léṣe ẹ lè fi nù ṣùgbọ́n ẹnu tẹ́ fi rí pé gbé òkú mbẹ́ mọ́ ṣùgbọ́n nínú àánú ọlọ́run àmójúkúrò lọ́lọ́run ṣe fún wa kò síbẹ̀ ṣe lè fòkúta tẹ́ fi nu ojú ibi tígbẹ́ jáde tígbẹ́ ò ní ṣẹ́kù ṣùgbọ́n lọ́n ṣàmójúkúrò lópin ìgbà tígbẹ́ wọn bá ti tayọ ẹnu oyún akramakumullah ẹlẹ tábà gan kígbe ó tún ṣẹ́kù Ọlọ́run ṣàmójúkúrò lópin ìgbà tí o bá ti ṣe kínní tí o bá ti tayọ bẹ mọ wá fẹ́ fòkúta nù di ṣùgbọ́n gbẹ yìí fọ́nká ni sókúta tó nù ọwọ́ ẹnu hò yẹn lòkúta kápá sẹ́rí ìtọ́ fọ́nká àfikọ́ owó mi bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ ìyẹn ní kókúta kápá èyí tó fọ́nká sọ̀rọ̀ àǹdìn ọwọ́ ẹnu bí tígbẹ́ ti ń jáde ńlọ́kápá bẹ́ẹ̀ náà nìtọ̀ ọwọ́ ojú bi tí ìtọ̀ ti ń jáde lòkúta kápá àbí toilet paper àbí nǹkan míì ṣùgbọ́n tó bá fọ́nká àfi kẹ́ ẹ wó mi eléyìí jẹ́ báwọn. tọ́ èwo ló wá dáa jù èwo ló lọ́lá jù sómi ní àbókúta àbí toilet paper omi ní ìgbà tó wọlé ìgbẹ́ kan òòró mi sọmọ pé ìgbẹ́ wọn kọ́kọ́ sá lọ náà fẹ́rù kí n lè léyìí torí ẹ ọjà bó ti ṣe jẹ́ aha tọ́ba yẹ kó ọmọdékùnrin lọ́tọ̀ sí wa lára àti sọ kíláàsì sí àwọn mi sí lópin ìgbà tó mọ wọn bá tì máa jẹun ó kéré kò tí ì máa jẹun ju pé ọyàn ìyá rẹ̀ ní máa mú lọ tọ́ba tí ń jó oúnjẹ míì ìtọ̀ tiẹ̀ náà ti di ní ta gbọ́dọ̀ fọ àmọ́ ọmọdébìnrin ó ń jẹun kò tí ì jẹun ọyàn nìkan ní mú á fọ ìtọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá Ànábì sallallahu alaihi wasallam ti ṣe ṣe àwọn kankan bẹ tá a gbọ́dọ̀ mójútó jama wọn bẹ nínú sunanul fitra tó ní í ṣe pẹ̀lú ìmara eléyìí tí ṣẹ̀ríà àmúwa tó jẹ́ ìlànà àwọn anabi tó ti síwájú tó sì jẹ́ ìlànà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ nínú rẹ̀ òun náà ní ká máa rún pákó nítorí pé as-siwaku matharatun lil fam mardatun lir rabb kárùn pákó ó máa ń jẹ́ kẹ́nu ọmọ ó sì máa ń jẹ́ kárí ọ̀nà ọlọ torí rẹ̀ mùsùlùmí wọn kì í fi ẹnu rúnrún ṣeré o gbogbo bí tábà wógun rẹ̀ lọ́ àwa lọ àmọ́ bẹ̀rẹ̀ látòrí pé ká máa fọnu oníkíní bẹ́ẹ̀nbẹ́ tálẹ́nu rẹ̀ rùn tí ẹni rùn tá a rí nìsí mùsùlùmí ò ní gbà kẹ́nu òun ṣe kíni torí ànábì sallallahu alaihi wasallam níjọ́ táwọn ìyàwó rẹ̀ tán fẹ́ déètì obìnrin fún oyin là ànábì jẹ gbogbo wọn àti wàá jọ sọ Hafsa àti Aisha pé tó bá ti dọ́dọ̀ rẹ̀ wàá kàn yẹra ni wàá pé ẹnu rẹ̀ rùn
anabi lọ kíní kan rùn kíní kan ẹ̀yìn sì jẹ́ nǹkan kan yìí oyin lásán mọ́lá oyin ajẹ́kùn lọ́fà kẹ́nu ọmọ àrùn ẹnu anabi ò sì rùn so anabi fẹ́ ká pé nǹkan kan rùn lẹ́nu kí wọ́n lóde tí wọ́n mú gbó èyí mú gbó kẹ́nu ọmọ àrùn bí ìgbà téèyàn fi close up fọ́nù tẹ́bẹ́ mẹ́nu ẹnu amúgbó adúpẹ́ fọlọ́ ọlọ́mọdé àmà ẹnu wọn máa ń rùn ní bí ilé ilẹ̀ àwọn ìyàwó wọn kù sùúrù kọ́mọ arẹ́rìn kó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yọ pọ̀ gbogbo àwọn gáàsì burúkú sí ọlọ́nà ọ̀fun ni bẹ́ẹ̀ náà làwọn sìgá àwọn ìyàwó wọn kù sùúrù torí ẹ̀ bó làwọn eléyìí fẹ́ fẹnu tẹnu fẹ́ má wọn ní bó láti máa rún pákó ẹ lè fọwọ́ ọ̀tún mú lọ ẹ lè fọwọ́ òsì mú lọ́wọ́ ẹ máa wá gbé gbèrègì yín àti àwọn eyín yín ẹ kọ́kọ́ máa gbó agbọ̀n ọ̀tún kẹ́ tó gbó agbọ̀n òsì so nígbà míì ẹ sì máa fi fọ orí ahọ́n yín bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe torí kìí ṣe pé yín dọ̀tí ẹnu dọ̀tí nìkan ní máa jẹ́ kẹ́nu ọrùn ahọ́n ni máa dọ̀tí gbà mí tẹnu fi máa rùn tọ́ wọn ni pákó tá a lò yọ jẹ́ igi tọ́lẹ̀ tó tutù kìí ṣe irú pákó àwọn Yorùbá yẹn tí máa ń lé ńgbà mí o pákó bí ìgbà tó ṣe pé gini tí eyín yàn bá gbó dáadáa èèyàn ò ní lè rùn yọ wá rùn pákó lẹ́ẹ̀kan yọ wá kórìíra rẹ̀ láéláé sẹ́pẹ́ ńgbà tó bá fi fọ́nù gbogbo ètè ti bó gbogbo èrìgì ti bó so ètí ọba jẹ́ yí pé ọlẹ̀ ó sì tutù ìníká máa lò eléyìí jẹba kí ni ìdájọ́ kárùn pákó sunna ni ní gbogbo ìgbà tó tiẹ̀ lágbára jù òun náà nígbà tó bá fẹ́ sàlùwàlà àbá fẹ́ ṣe sọ̀láàt àbá fẹ́ kí alukur'an àbá tiẹ̀ fẹ́ wọlé èèyàn fẹ́ wọlé mọ́gbẹ́nu rúnrún wọlé bákan náà ní ìgbà tá a bá jí lóru ẹ rí i pé ẹnu wa ń kọ́ àti falala sẹ́nu ṣebí wọn náà sì mọ̀ pé tó bá mú tọ̀ rẹ tó bá bù sọ́wọ́ tó bá tọ̀ wò tó bá gbóòórùn rẹ̀ sọ́mọ pé márùn bọ́tà ni ìtọ̀ ẹnu tiẹ̀ márùn bọ́tà ni so nítorí ẹ̀ ló ṣe jẹ́ pé àìmọye tọ́ tó ti sàn lẹ́nu rẹ̀ omi ti sàn jáde ní túláàsì so nítorí ẹ̀ tó bá mú pákó tó bá rìn ó dáa bákan náà tẹnu bá ti ń rùn kárùn pákó anabi sallallahu alayhi wa sallam nínú hadith Bukhari àti Muslim gbà wá ó ní lawla an ashqa ala ummati aw lawla an ashqa ala an-nas la amartuhum bis-siwak ma'a kulli salah tí ìbá ṣe kí n má bàa la wàhálà bá lóun màmí lọ́rùn nínú ẹgbàá wa kan kí n má bàa la wàhálà bá àwọn èèyàn lọ́rùn ìbá pa gbogbo yín láṣẹ kẹ́ ẹ máa rún pákó ní ìgbà tí ẹ bá fẹ́ ṣe sọláàt ṣe eléyìí pàtàkì púpọ̀ nígbà tí ẹ bá fẹ́ ṣe sọláàt ìyẹn ni pé kó tó di pé ẹ ṣe Allahu Akbar ṣùgbọ́n wọn á ti ṣe Allahu Akbar ẹnìkan tó wá fi pákó sẹ́nu ń bá sọláàt lọ àṣejùlélẹ̀ yẹn bákan náà nínú àwọn nǹkan tó jẹ́ sunanul fitra ọ̀nà ní ká dábẹ́ dídábẹ́ ọ̀nà ní kò gé àdọ̀dọ̀ kúrò lára abẹ́ ọkùnrin nítorí pé tí àdọ̀dọ̀ yìí ti máa ń bẹ lórí abẹ́ rẹ̀ ó dájú pé ìdọ̀tí àti ìtọ̀ wọ́n lè máa dára jọ síbẹ̀ ìdínú tí wọ́n fi gé àdọ̀dọ̀ rẹ̀ yẹn kú ẹ̀rí pé àwọn Yorùbá náà sọ pé atọ́ni dọ́ọ̀ni ìtọ̀ àdọ̀dọ̀ ìyẹn ni pé kò sí bí ẹni tí àdọ̀dọ̀ ń bẹ ní orí abẹ́ rẹ̀ ó ti ṣe tọ̀ títọ̀ ò ní ṣẹ́kù mẹ́ so àwọn tó bá ti gé àdọ̀dọ̀ yẹn kúrò ẹ̀rí pẹ́gbìn òní lè dájọ́ òní lè kórajọ sára rẹ̀ ma lábẹ́ òfin ṣẹ̀rí àkọkùnrin ọ̀dà bíi ọ̀ràn yẹn ni eléyìí lọ́dọ́gba jù ẹ sì rí i pé láyé sin náà nígbà tí àwọn ẹni tí ń tako Islam tó ń tako Islam táwọn náà bá ṣe research with all sincerity àwọn náà máa ń padà rí òdodo lónìí wọ́n ní káwọn ọkùnrin wọn máa dábẹ́ láwọn countries tó wà ní South Africa tó fi dórí Zimbabwe wípé kí wọ́n máa dábẹ́ nítorí dídábẹ́ àwọn ti rí i pé máa ń dènà àrùn àwọn oògùn rẹ̀ àti èrì tí ìran máa ń re sàárè ní kíákíá 8 wọ́n rí i pé àwọn ẹni tó bá ń dábẹ́ yẹn kíní yẹn tètè rí wọn mú gẹ́gẹ́ bí àwọn kò túmọ̀ sí kẹ́ máa ṣe zina pé ẹ wá dábẹ́ lẹ́yìn wá ń ṣe zina ọlọ́run máa fi títí ráyàn mú so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọn. àmọ́ àwọn obìnrin tiwọn káwọn dábẹ́ tiwọn lọ́dọ̀ àwọn Hanabila àwọn pè ní sunna àwọn olùmọ̀ bí àwọn Malikiya àwọn pè ní makruma àpọ́nlé ni ṣùgbọ́n dídábẹ́ obìnrin tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn kí ẹ ṣe kó kí wọ́n fá bẹ̀rẹ̀ dànù irú etí àwọn ẹlòmíín ṣe tí wọ́n ń pè ní khitanun fir'auni dídábẹ́ tàwọn farao torí pé dídábẹ́ tí wọ́n fa gbogbo abẹ́ obìnrin dànù nígbà tí abẹ́ yẹn bá wá jiná yóò wá rí kanko kò ní máa ràn kọ́ ọmọ padé torí pé ríran pípadé yẹn yóò jẹ́ kọ́ ọmọ jáde nírọ̀rùn jọ tó bá fẹ́ bímọ àmọ́ wọ́n ti dégbò sí lábẹ́ egbò tí wọ́n dá sí lábẹ́ yẹn tó bá fẹ́ bímọ kò ní rọrùn inú ó ṣe suppression fún níbo ni Islam tó wá sọ pé kí wọ́n dárò abẹ́bẹ́ tẹ̀ fi wọ́n ta kwẹ̀sìn Islam ètí Islam sọ òun náà ni ó gbé tí máa bẹ lókè abẹ́ obìnrin ibẹ̀ ni wọ́n ti rọra rẹ tíntín kínkínní inú wọn rọra mú kó ń bẹ kódà gan
tí wọ́n bá mọ̀ rẹ̀ dáadáa kínkínní yìí gan kò ní hàn lára abẹ́fẹ́lẹ́ débi pé ẹ̀jẹ̀ lè má jáde nítorí àti lè kọ̀ntrólù fílìn obìnrin kí láǹfààní tó wà nù kó níyàwó ní kọ́mọ̀jọ́ jáde lọ bí iṣẹ́ ọ̀fẹ́ jáde ọ̀rọ̀ ọmú ó tún wọlé ó tún rọ ọmú so gbogbo ẹ̀ kò sóòrù kò sọ́sàn gbogbo ẹ̀ fìtínà yìí náà ni ọ̀sà kò lè so lẹ́yìn náà nígbà tóbi ní ma ti wá ti jẹ́ pò ní lé ọkọ ká wọ́n ẹ̀ níyì mà iye obìnrin oníkọ́jẹ́ pọ́kọ ní wá yéésù ní ọmọ ilé ọkọ ká kò túmọ̀ sí kọ́ ya dundun o nígbà tọkọ tiẹ̀ jẹ́ pò wọ́n dààmú fóbìnrin ìwọ wa jẹ́ pé bàbá wù kọ́ wá bàbá wù kọ́ mọ́ yọ ọkọ lẹ́njọ́ kan so eléyìí túmọ̀ sí pé dídábẹ́ yẹn Islam ńṣe ló ṣe lófin kó lè bàa jẹ́ pé obìnrin ò fi wà controllable lórí ara rẹ̀ yàtọ̀ sí ètò òyìnbó rí tí wọ́n fi ń takò dídábẹ́ eléyìí àwọn Fáráò ló máa ń ṣe a sì rí i pé wọ́n ń ṣe ní Chad a rí i pé wọ́n ń ṣe ní Nàìjíríà náà lágbọn abomi especially ní Edo land àwọn Edo wọ́n sì ń ṣe lágbọn Maiduguri agbọn Borno wọ́n ń ṣe ń bẹ̀ so ṣùgbọ́n kì í ṣe ìdábẹ́ tẹ̀sìn Islam wọ́n ń ṣe irú rẹ̀ náà ní Sudan kì í ṣe ìdábẹ́ ẹ̀sìn Islam ìdábẹ́ tẹ̀sìn Islam lágbọn yẹn. bákan náà nínú tó tún jẹ́ súnà yìí tó yẹ ká mójútó tó ní í ṣe pẹ̀lú ìmọ́tótó òun náà ni qassu sharib irun mú wa ká máa gé irun mú wa ká máa gé ẹnìkan ní bọ́ọ̀ ni irun mú gígé ṣe ní í ṣe pẹ̀lú ìmọ́tótó bẹ́ẹ̀ ni ọmọ pé ní í ṣe ń mutí irun mú rẹ̀ wá rí sarasara bíi tàṣetán nígbà tó wá mutí yẹn irun mú yẹn wá dà lọ sí tí yẹn dà lọ sí irun mú ó tún wá lẹ́sẹ̀ padà sẹ́nu ó ní irun mú ní sáyẹ̀nsì tó eléyìí kò sí nínú ìmọ́tótó ọ̀bùn gidi ẹ wo kun náà nígbà tí kun dá jáde ó tún dúró ń bẹ̀ ó tún fi tíì ó fi po ọwọ́ amukun mọ́ tíì ó ní sẹ́fí kun òun ló mú mọ́ tíì òun. a'udhu billah. tọ́ anabi sallallahu alayhi wa sallam ó ní ká fi irùngbọ̀n wa sílẹ̀ irùngbọ̀n wa ká fi sílẹ̀ ẹ má fọ ọkàn irun mú yín kọ́ ó ní ká gé gígé rẹ̀ ìyapa wà láàrin àwọn olùmọ̀ ṣé àgèmín atrafiha tó bá di pé ń gùn ó fẹ́ máa bo ètè wa ni ládínkù ládàpadà sẹ́yìn àbí nítorí gbígbà lérò ní kíkà dínkù bí ẹni pa ti fa tán gbogbo ìtọ́ bá wù kó sẹ́nu méjèèjì sátì má fi lẹ̀ kọ́ wá wù sárasára bí irun orí wèrè irun gbọ́n wọn ni ká fi sílẹ̀ ọ̀sọ́ ni àmì pọ́kùnrin ní ọ̀nù ìhun ní kágbọ̀n rẹ̀ ọmọ dán bí kòǹgìrì èèyàn wàá jẹ obìnrin ìyàwó gan láàmú ìyàtọ̀ láàrin ọkọ àti ìyàwó nulẹ̀ yìí nítorí tọ́lọ kí ló dé àgbọ̀n yín dán tòun náà ń kọ́ tó tẹ́lẹ̀ bá yé wa ajá pé ká fi irùngbọ̀n wa lẹ́jẹ̀ máa nínú àmì kọkùnrin lélẹ́yìí ńlọ wà yàtọ̀ sí kóòtù gbalada tó wá sọ pé àwọn dúró dìgbà táwọn bá darúgbó ni níjẹ́ olùwàmọ̀ tọ́lọ́ ọ̀pàlẹ̀ rẹ mọ́ ó kúkú mà tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin bákan náà nínú tó tún ní í ṣe pẹ̀lú mọ́tótó tó yẹ ká mójútó òun náà ni halqul aana irun abẹ́ wa ká máa fa tá ló ń dájọ́ fún ìdọ̀tí ni bákan náà natful ibot ká máa fa irun abíyá wa wa qassul adhafir àwọn ìkànnà wa ká máa gé wa ghaslul barajim àwọn kókó ọwọ́ wa kókó àwọn ọmọ akọ ọwọ́ wa kárí pa ń fọ torí ìdọ̀tí máa ń péjọ síbẹ̀ ká máa fọ ẹ̀wọ̀ Islam gbogbo nǹkan ló mójútó ẹ̀sìn wo dákun torí tọ́lọ̀ assignment ni tó bá lè bá wọ ẹ̀sìn mi wá tó náà sọ ń pa máa gé kaná dákun mu wa mi tó bá wà verse wo chapter wo ọgbẹ́bùn pé ẹ máa gé kaná o la ilaha illallah Islam ó tún wá sọ lórí pé kókó ọwọ́ rẹ o lágùn òde ìmọ̀ ọkọ ẹ̀gbìn ìjọ ìmọ̀ kó dọ̀tí ìjọ ẹ tún máa fọ́ so ọ̀gbọ̀n ọ̀ráyè inú Islam so eléyìí jẹba àwọn nínú àwọn nǹkan tí Islam tún ní ká mójútó jàmáà ọ̀nà ni at-tib ká máa fi lọ́fíńdà sára èèyàn máa rún òórùn kó òórùn bí ìgbà téèyàn ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ bí alágbẹ̀dẹ tí wọ́n máa rún òórùn iná òórùn lọ́fíńdà tó bá ti yọ masha Allah la quwwata illa billah yàtọ̀ sóbìnrin o àwọn ọkùnrin nìyẹn táwọn ọkùnrin wọn bá jáde lé wọn fi lọ́fíńdà sára àwọn obìnrin nínú ilé wọn ni kọ́kọ́ máa bọ̀ láti mẹ́lì mẹ́ta kó ti máa gbọ́ nínú ilé rẹ̀ náà ni o láti bí mítà mẹ́ta sí ibi tí ó ti ṣílẹ̀kùn kó ti máa gbọ́ lọ́fíńdà yìí pé masha Allah la quwwata illa billah nínú tí Islam tún kọ́ wa òun náà ni pé ká mójútó irun orí wa ká sì máa sáyàn rẹ̀ irun orí wa ká máa sáyàn rẹ̀ kí ẹ sì pé kákan dárun sí lásán kí irun wa jẹ́ pé kò lámójútó kódà o
á mójútó irun orí wa á sì máa sáyàn rẹ̀. bákan náà nínú tí Islam tó kọ́ wa òun náà ni pé ẹni tó bá ti hewu téwu ti bo gbogbo orí rẹ̀ kó máa paláró gẹ́gẹ́ bí kó máa lo làálì kó fi paláró lọ́nà tí òfin ní funfun. wọ́n mú baba Abubakar radiyallahu anhu wa wọ́n mú abá nabi sallallahu alaihi wasallam níjọ́ tá nabi gba Mẹ́kà. anabi wa rí pé gbogbo orun orí rẹ̀ gbogbo orun agbọ́n rẹ̀ ti di funfun. anabi ni ẹ gbé lọ ẹ lọ pààrọ̀ kọ́lọ̀ irun orí rẹ̀ àmọ́ ẹ ṣọ́ra fún black colour ẹ ṣọ́ra fún black colour torí pé ẹni tó bá ń fi black colour dá irun orí rẹ̀ Ọlọ́run láàánà rẹ̀ ọba àjọmọdé ọba àjàgbàlagbà Ọlọ́run láàánà rẹ̀ so kọ́lọ̀ mi ọ̀dà gbogbo ẹ̀ ò tí ì di funfun torí ò tí ì di funfun tán tàgbọ̀n ò tí ì di funfun tán so yẹ ká mọ á lé funfun yẹn ká pẹ̀lú làálì ká mọ kọjá pé àwọn là ń dá ẹ̀ rárá ẹ jẹ́ gbogbo ó di funfun ni torí Abu Quhafa tá Nabi sallallahu alaihi wasallam ní kí wọ́n lọ bá dá ẹ̀ rẹ̀ pẹ̀lú kọ́lọ̀ mi tó yàtọ̀ sí dúdú gbogbo ẹ̀ ti di kíni ó ti di funfun. lẹ́yìn àlùwàlá amakọ́lá ńlá ọ̀nbẹ fún àlùwàlá Bilal radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní sọ fún mi wọ Bilal iṣẹ́ wo lọ́ọ́ ma tó ń ṣe ní kọ̀kọ̀ tí iṣẹ́ yìí tẹ̀wọ̀n nínú ẹ̀sìn Islam yìí nítorí pé mo gbọ́ ìró bàtẹ́ ẹsẹ̀ rẹ nínú aljanna. Bilal ní èmi ọmọ iṣẹ́ kan tó ṣe pé mo máa ń ṣe tó tẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi tó tayọ pé gbogbo àti mo bá ti sàlùwàlá mo máa ń ṣe sọ̀láàt iye tọ́lọ̀ ń bá ní kí n lè ṣe lọ eléyìí ló ṣe sábàbí tí Bilal ó fi wà aljanna àlùwàlá gbogbo àti mo bá ti sàlùwàlá tán yóò yàn náfìlà à ń pè náfìlà yẹn ní kíni sunnatul wudu tábà sálù alájàmá àdàníyà bá ní dàníyà àdàníyà nítorí pé gbogbo sẹ́tà bá ṣe tábà ti dàníyà àṣedànù lásán ni àṣegbára gbóná lásán ni tọ́ba wa rí báyẹn níbo la níyàn máa gbé iná ọkàn wa ni o a gbọ́dọ̀ wí àníyàn jáde gborí ahọ́n wa a gbọ́dọ̀ wí jáde gborí ahọ́n wa gbogbo ìjà máa ń kọ fáwọn èèyàn náà gbé náà wáyé tù kíní kan faridatul wudu'i gbogbo eléyìí kò sí ta fẹ́ fi ṣe àníyàn kò sẹ́ni pé tó bá ṣe léde Lárúbáwá lọ́kàn rẹ̀ mà lọ́kàn rẹ̀ kó wọn fẹ́ ṣe nǹkan báyìí léde Yorùbá rẹ̀ torí bí tó bá ti pé ọ̀fẹ́ dàníyàn léde Lárúbáwá náà ni wọ́n bá di kó ń ṣépè nítorí ọ̀fẹ́ ṣe ń sọ lọ́kàn rẹ̀ léde Yorùbá rẹ̀ kò sí wàhálà a gbọ́dọ̀ wí jáde gborí ahọ́n wa àníyàn nínú òfin ṣẹ̀ríà ọ̀nà méjì ló pín sí o àdìsọ́kàn tá a ní lórí iṣẹ́ tá a fẹ́ ṣe bíi mọ̀dàníyàn mo fẹ́ sálọ àlà mo dà níyàn láti wẹ̀ àdìsọ́kàn ni wọ́n ń pè lánìyàn mo dà àdìsọ́kàn láti sàlùwàlà mo ládìsọ́kàn àti wẹ̀ mo ládìsọ́kàn àti ṣe sọ́láàtì ìpín alákọ̀ọ́kọ́ nù. ìpín kejì òun náà ní ká dà níyàn ta là ń ṣe fún kì í ṣe gbogbo ẹni tó bá sàlùwàlà ló ṣe fọlọ̀ kì í ṣe gbogbo ẹni tó bá wẹ̀ lọ́wẹ̀ fọlọ̀ kì í ṣe gbogbo ẹni tó bá ṣe sọ́láàtì ló ṣe fọlọ̀ kì í ṣe gbogbo ẹni tó bá yọ zakat ló yọ fọlọ̀ kì í ṣe gbogbo ẹni tó ṣe hajj ló ṣe fọlọ̀ kì í ṣe gbogbo ẹni tó ṣe sọ́mù Ramadan ló ṣe fọlọ̀ àbí òye wa aha torí ẹ̀ wá fi sínú àníyàn rẹ̀ ta ló ń ṣe fún sọmọ kí tó máa ń ṣe nítorí àwọn èèyàn náà wọ́n máa pé torí àwọn èèyàn tí ń wò mí kí wọ́n lè fún mi máàkì tó bá jẹ́ torí tọ́lọ́n wàá fi sínú àníyàn rẹ wípé ń ṣe ló ń ṣe bẹ́ẹ̀ taqarruban ila Allahi ta'ala ta'abbudan lillahi ta'ala mò ń ṣe láti súnmọ́ lọ mò ń ṣe láti sin lọ. ẹ jẹ́ á gbìyànjú láti wá ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tó bá wà nítòsí wa ẹ dákun kí ni kò ṣeé má ṣe inú àlùwàlá ẹ bí àwọn afáàtọ̀ bá wà ládùúgbò yín kí ló di àwọn èsè béèrè ń pẹ́ ẹ̀sìn àwọn èsè béèrè ń pẹ́ ẹ̀sìn torí màlẹ́kà làwọn Yorùbá àwọn ti mẹ̀sìn tán wọ́n ì béèrè wọ́n mọ̀ pé akẹ́ni ní wọ́n á sẹ̀sẹ̀ máa béèrè kíní kan ọ̀ràn yẹn àlùwàlá láti jó tá à ń ti ń sin lọ wọn ò tí ì bí tá à ń ti ń sin lọ. ẹ béèrè torí tí wọ́n bá láwọn ó ṣèdánwò fún yẹn fèlì ẹ dárúkọ àwọn ọ̀ràn yẹn àlùwàlá tẹ ẹ bá gbà á àràn yín lọ Mẹ́kà ọ̀pọ̀lọpọ̀ lè má mú o fèlì ìmáàmù gan fúnra rẹ̀ yóò fèlì kámẹ́rẹ́sì torí láti dọ́ tó ti kọ́ lálàrí tí wọ́n ń pè ní akhdari tí wọ́n ń pè ní lálàrí o àtijọ́ tó ti kà á kò tún padà díẹ̀ mọ́ níta jẹ òjì arántí níta kọ́mọ́ so gbogbo orú àwọn eléyẹn ẹjẹ́ á máa béèrè nípa ẹ̀sìn wa síbẹ̀ máa béèrè nípa bísínẹ́sì tó wà profitable kí ló dé tẹ̀ béèrè nípa ọ̀nà tá a gbà ṣẹ̀sìn wà àlùjánnà bákan náà tí wọ́n bá ní sọ mẹ́wàá nínú àwọn nǹkan tó ṣe wípé ọba àlùwàlá jẹ́ ó ní ẹ̀wá jẹ́ sọ méjì péré mẹ́wàá là ń fẹ́ ẹ̀wà àlùwàlá ẹ̀wà dúró yẹ ìgbà tá à ń sàlùwàlá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá méjì mà nù ẹ̀ bóòlù àsàlùwàlá náà rí ìbéèrè lélẹ́yìí o ẹni tó bá mọ̀ kọ́ wa sọ fún wa ẹ dákun ẹ ṣàlàyé àlùwàlá fún ẹ bá ṣàlùwàlá lásùbà yìí bàbá tó ti náwó ẹ wá ṣe fún ajáre mọ́ọ̀kà
ẹ wá ṣàlàyé fún wa ẹ wá ṣàlàyé ẹ dìde ala barakatillah ẹ máa bọ̀ yóò ṣe sọ̀rọ̀ mùsùlùmí ni wọn. tá bá fẹ́ lọ ṣe sọ̀láàtì a bẹ̀rẹ̀ láti àníyàn bismillah a ṣe aṣọ ọwọ́ wa lẹ́yìn ọwọ́ wa aṣọ ẹnu wa. báwo la ṣe sin ọwọ́ wa ń bọ̀ láti sìn dé báwo la ṣe sin ọwọ́ wa ń bọ̀ láti sìn dé. aṣọ dé ibi. lọ́rùn ọwọ́. ọ̀dọ́rùn ọwọ́. sáà sin ọwọ́ ọ̀tún lọ́tọ̀ ọwọ́ òsì lọ́tọ̀ ni àbá sin pọ̀. a máa sin pọ̀. tọ̀. láfta yẹn. lẹ́yìn aṣọ inú wa. báwo la ṣe sin. abomi sẹ́nu wa. ẹ̀yọ́ lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. lẹ́yìn náà imú wa. a fi imú wa lẹ́ẹ̀mélòó. lẹ́ẹ̀mẹ́ta. bó la ṣe fà sí mọ́ ẹ fi hàn wá. sẹ́ni wọ́n ní ọ̀dà gbígbà tẹ̀ ń fi àṣà ẹ má bá a so a ti fi mú tán bó la ṣe fẹ́ omi yẹn jáde ẹ demonstrate ẹ gba eléyìí náà lẹ́yìn rẹ̀. lẹ́yìn náà aṣọ ojú wa. ẹ fi hàn wá bó la ṣe sìn. àlùwàlá yẹn ò ní jẹ torí ẹ kàn mú láti bí ni ẹ sin kárí gbogbo ojú yín sọ́wọ́ kan lẹ́bi sí àbọ̀wọ́ méjèèjì. ọwọ́ méjèèjì. ẹsẹ̀ lọ pẹ̀lú ọwọ́ méjèèjì àárín ẹsẹ̀ kárí. ọ̀ya ibo lọ́kàn. lẹ́yìn náà ọwọ́ wa. láti bẹ̀rẹ̀. láti bí. sọ dayin lójú sí èsà tìbí ebi ẹ ti fọ́ bíi tẹ́lẹ̀. Allah ẹgbẹ́ lẹ́yìn náà. so lẹ́yìn náà. àfomi sórí wa. very good. ṣé etí wa omi yẹn náà la lò àwa tún mọ́ mi mí. omi tó rí wa náà. very good lẹ́yìn rẹ̀. lẹ́yìn náà ẹsẹ̀ wa. dìbò láfọ̀dé. kókósẹ̀ wa lẹ́ẹ̀mélòó. lẹ́ẹ̀mẹ́ta. ṣé ẹ gẹ́tì bí ó ṣe jẹ́ ẹ̀mẹ́ta abẹ́ gẹ́tì ẹ̀. ṣé bẹ́ẹ̀ gẹ́tì bí ó ṣe jẹ́ ẹ̀kan ajẹ́pẹ́ gẹ́tì bí ó ṣe jẹ́ ẹ̀mẹ́ta masha allah ká fún yín ní 40%. masha allah lẹ́yìn eléyìí tá a bá parí àlùwàlà bàbá tó demonstrate àlùwàlà fún àwọn try so àwọn ibi tí wọ́n kàn ti nídìí àtúnṣe onígbìngbà tá a bá bẹ̀rẹ̀ àlùwàlà àní sàn ọwọ́ méjèèjì papọ̀ á fọwọ́ méjèèjì kullu wahidatin minhuma ala hida ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ sẹ́wọ̀n kọ́tọ̀ọ̀tọ̀ wọn dá dúró sẹ́wọ̀n kẹsẹ̀ ẹ̀ kí wọ́n bọnú ara wọn gbà tẹ́ fẹsẹ̀ so bẹ́ẹ̀ náà lẹ́fọ̀ ọwọ́ ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ẹ̀fọ̀ ọwọ́ sí náà lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mẹ́ta ẹnu yín ètò dáa jù tẹ́ bá yọnu ó náà ní pé omi tẹ́ bù sọ́wọ́n inú rẹ̀ lẹ́ẹ̀tì mú ìdajì fẹ́nu ìdajì yókù fún mu ìdajì fẹ́nu ìdajì yókù fún mu ó túmọ̀ sí pé ẹ̀bùkátà láti fọwọ́ sí ẹnu yín kẹ́ ẹ máa fi gbó torí pé ẹ ti rún pákó tẹ́lẹ̀ náà kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ àlùwàlá èyí náà wà nù súnà o ṣùgbọ́n ìtọ́ da tánàbí máa ń ṣe pọ̀ jù là ń sọ yìí tẹ́ bá ti wá fa omi símu yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe yẹn bí ìgbà tí èèyàn fẹ́ fọn kún ìka àtàǹpàkò àti tìfá bẹ́ẹ̀ la tọwọ́ sí ẹ wá gbé lórí mu yín bí ìgbà tẹ́ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ fọn kún lẹ́fì fẹ́ jáde lẹ́yìn náà ẹ bọ ojú yín ẹ bọ kárí ẹ ní fìbí kan lẹ̀ ẹ bọ tí ó kárí ẹ ní fìbí kan lẹ̀ ẹ wá fọ apá yín bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ àka títí kárí ìgbọ̀nwọ́ yín ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta ọwọ́ sí náà bẹ́ẹ̀ ẹ fọmi parí yín ẹ gbà ẹ pa lọ sí ẹ̀yìn ẹ tún dá padà síwájú ọwọ́ yẹn kan náà lẹ́tùn fi pa ìtì yín kì í ṣe pé mọ́mi tuntun fi ti yín lẹ́yìn rẹ̀ lẹ́wà fọ̀sẹ̀ yín ẹ fọ̀sẹ̀ ọ̀tún lẹ́mẹ̀ta ẹ fọ̀sẹ̀ òsì lẹ́mẹ̀ta ìbéèrè míì ní kó tó di pa dúró kí n láwìí níparí àlùwàlá o. ẹ máa bọ̀ sáà kàn mí sẹ́nu á máa wo sánmà. aba ti parí àlùwàlá kò ní láti fomi sẹ́nu a kò máa náwó sókè náà máa ní Allahumma ij'alni minat tawabin wa ij'alni minal mutatahhirin. ada a ní sọ pé ashhadu an la ilaha illallah. ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. anabi sallallahu alaihi wasallam sọ pé débi tẹ́ bá sọ bẹ́ẹ̀ ẹnìkan ò ní sọ bẹ́ẹ̀ illa futihat lahu abwabul jannati thamaniya yadkhulu min ayyiha sha'a rawahu muslim. tẹ́ bá sọ bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àlùwàlá
àyàfi ẹ ní sọ bẹ́ẹ̀ lẹ́yìn gbogbo àlùwàlá àfi kọ́ lọ́wọ́ sílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún yín ẹ wọlé gbé ìtọ́ba wù yín ẹ wo orí tá à ń sọnù gbogbo aláàmọ́ awi adúgbò fọlọ́ ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tẹ́bà ti wí báwọn èèyàn ti dìsáàbù kún sílẹ̀kùn àlìjáná mẹ́jẹ̀ẹ̀jọ fún kọ́ wọlé gbé ìtọ́ba wù ìyẹn tí yẹn bá ń ṣe continuously títí tí yẹn fi fààyè sílẹ̀ bákan náà ó tún wá nú àdúrà pé allahumma ja'alni minat tawwabin wa ja'alni minal mutatahhirin ó ń bẹ nú àdúrà tá a máa ṣe ṣùgbọ́n nígbà tá a wà ń lé kí ó kéékèèké wọ́n tún máa fi nǹkan kan kún ṣé wọ́n fi kún fẹ́yìn náà rí wa ja'alni min ibadika salihin àdúrà tó dáa ni ṣùgbọ́n àní fi sí torí kọ́ wá nú àdéhìí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ṣèmi lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ àdúrà tó dáa ni ṣùgbọ́n kò wá allahumma ja'alni min at-tawwabin wa ja'alni min al-mutatahhirin bákan náà àdúrà mi tún wá nínú sunnah anabi sallallahu alayhi wa sallam pé ká máa ṣe subhanaka allahumma bihamdik la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk astaghfiruka wa atubu ilayk ọjọ́ àdúrà o kafaratu al-majlis subhanaka allahumma bihamdik سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إيه بقول علامة تبا جوكم بك تبا دي أدعاء تاماسي أدعاء تاماسي so أدعاء lópin ìgbà tẹ́ bá tún ṣe lẹ́yìn ìgbà tẹ́ bá parí àlùwàlá Ànábì tún sọ láńlá tí ń bẹ fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ eléyìí tọ́lọ́ wọn bó fún tó bá dijọ́ gbé ní dàlùkìyàmù láì fomi sẹ́nu láì nàka sókè láì wo sámà gbogbo ẹ̀ kò sádìsì tó mú wa tó fẹsẹ̀ rìn lẹ̀ ọ̀kan nù àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta àdìsì mú kan wá tí ìmáàmù Nasa'i gbé jáde ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ torí rẹ̀ á kàn wí gbólò yẹn ni ẹ sì ti mà báwọn màmá wa àwọn ní ọ̀rọ̀ yìí bá wí jù táwọn màmá bá ń sàlù àlá tán bá parí ẹ kàn rí tí wọ́n bomi tí wọ́n fi sétè báyìí ni wọ́n gbé sẹ́nu ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu gbólóhùn yẹn nìkan la níìdì àbùkátà pé ká náwó káwo sánmà ká fomi sẹ́nu tọ́ ibi ìlà dùn ọlọ́run ọba là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa a mọ̀ pé gbogbo ń tà ń sọ náà lẹ́ẹ̀ma a kàn wá ránra wa létí ni àbá àlùwàlá sí wa lè nítorí tọ́lọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni so a mọ̀ pé ìwẹ̀ tá àti ìsàlàyé náà gbogbo ẹ̀ náà láti mà abẹ́lọ́wọ̀n ọbẹ̀ ẹlẹ́dàá wa kó ràn wá lọ́wọ́ kó fún wa lálékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa ṣiṣẹ́ pẹ̀lú tá à ń gbọ́ yìí ó ṣe ń tá à ń sọ àti tá à ń gbọ́ ní sábàbí oríire fún wa láyé ń bí àti lọ́la al-qiyama subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wíwọ tọ́lẹ̀tì káwọ tọ́lẹ̀tì pẹ̀lú ansẹ̀tì tó sì ní kúránì nínú sáàlì mú ansẹ̀tì wọnú tọ́lẹ̀tì tí kúránì sì ń bẹnu rẹ̀. ẹlẹ́kẹta lára ìbéèrè náà ni tọ́lẹ̀tì yẹn tó ń lò nínú ilé rẹ̀ àwo tó ń yàgbé sí ó ti kọjú sọ́nà kíbúlà ṣé kó lọ lè tún wú ni àbíwò ni ó ṣe. lára ìbéèrè tí ó tún wà níbí òun náà ni pé mọ́sálásí téèyàn ti ń kírun wọ́n wá sin sàárè síwájú rẹ̀ ògiri ìmáàmù sì wà níwájú ògiri ìmáàmù só gbé sàárè tí ń bẹ níwájú mọ́sálásí yẹn sásì lè kírun bẹ́ẹ̀ àbá lè kírun bẹ́ẹ̀. lára àwọn ìbéèrè tí ó tún wà níbí òun náà ni pé níjọ́ jímọ̀ wọ́n là máa rí táwọn èèyàn máa sọ pé jùmọ̀ mubaraka pé sí a lè máa sọ báyìí níjọ́ jímọ̀. lára ìbéèrè tí wọ́n tún béèrè ń bì òun náà ni sọ̀látù tarawih tá a máa pè ní ásámù ní ọ̀dọ̀ wa ń bí ipe ìrun ásámù yìí sọ̀látù tarawih yìí pé ṣé a lè kí ní mọ́sálásí àbí ilé ni ṣé kò sì gbọdọ̀ ju mẹ́wàá lọ ní àbíbò mẹ́wàá. lára ìbéèrè tí wọ́n tún béèrè òun náà tún ni ìtọ̀ màálù ìtọ̀ ràkúnmí ṣé a lè mú ìtọ̀ ràkúnmí wọ́n ní ṣé a lè mú. lára ìbéèrè tí wọ́n tún béèrè bíi ni pé ẹni tó jẹ́ obìnrin tó ṣe nǹkan oṣù só lè gbé kùránì lọ́wọ́ só sì lè ka kùránì
lára ìbéèrè tí ó tún wà níbí òun náà ni gbàtẹ́ ń sọ̀rọ̀ ń pa àwọn abọ́ àwọn kèfèrí wípé a lè lò tó bá ti dá a lójú pé wọn ò fi máa jẹ ẹlẹ́dẹ̀ tí ó sì máa fi mu ọtí wípé abọ́lẹ̀ ń sọ àgé rẹ̀ náà ń kọ́ tí bá ń lò pé irú àgé rẹ̀ náà ń kọ́ pé òun náà lágé náà ti ń lò náà ni ọlọ́run kò ṣe amọ̀nà wa bóyá wọ́n tún béèrè lábẹ́ yìí náà pé ẹnìkan ní ibi iṣẹ́ àwọn lọ́fíìsì àwọn òun rí pàrọ̀ táwọn jọ wà lọ́fíìsì àgé táwọn rí lẹ́nu ìgbà táwọn ń bọ̀ wáyìí àgé tí àlè rẹ̀ rà wá fún ni sáwọn lè fi irú àgé ni máa ṣe àlùwàlá kí á dá dúró bá nìyà. tó alhamdulilayi ṣáájú kí a tó dá àwọn béèrè yìí a tètè mẹ́nu bà. ẹ dákun jàmáà ẹ dákun ẹ jákun já farabalẹ̀ láti gbá àwọn àdáhùn yìí o. a tètè mẹ́nu bà díẹ̀ nínú àwọn kẹta àti mẹ́nu bà kó lè bá jàǹfààní fún wa nínú ọ̀rọ̀ nípa àmàrà nínú òfin ẹ̀sìn islam farama pé téèyàn bá wọ ìbọ̀sẹ̀ eléyìí tó ṣe kó wọn fi awọ ṣe àbí ìbọ̀sẹ̀ eléyìí tó ṣe kó wọn fi òwú ṣe èèyàn lè máa fọwọ́ pa dípò kéèyàn máa fọ ẹsẹ̀ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kó jẹ́ pé ìgbà tá a kọ́kọ́ wọ ìbọ̀sẹ̀ yẹn a wọ̀ ọ́ lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ ṣe àlùwàlá tó pé pérépéré ni pẹ̀lú fífọ ẹsẹ̀ méjèèjì kò gbọ́dọ̀ jẹ́ pé ńgbà tá a fẹ́ ṣe ọ̀tún tán láwọ̀ ìbọ̀sẹ̀ ọ̀tún ìgbà tá a fẹ́ ṣe òsì látún wọ ìbọ̀sẹ̀ òsì sí láti fọ ẹsẹ̀ wa méjèèjì kó tó di pé a wọ ìbọ̀sẹ̀ yìí ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ ó tọ́ pé kó máa fọwọ́ pa tó bá ṣe pélé la bá wà á sí lórí ìrìn àjò Islam fún wa ní 24 hours kó a lè fi máa fọwọ́ pa tó bá kó rìnrìn àjò la bá wà Islam fún wa ní ọjọ́ mẹ́ta òru àti ọ̀sán rẹ̀ ó túmọ̀ sí pa ní 72 hours ṣùgbọ́n báwo la ṣe ṣírò 24 hours 72 hours bá ti ṣe máa ṣírò rẹ̀ ni ẹ wo kìí ṣe ìgbà tẹ́ kọ́kọ́ wọ ìbọ̀sẹ̀ yẹn lẹ́wọ̀ kìí ṣe ìgbà tá lò àlàyé kọ́kọ́ já lẹ́wọ̀ ìgbà tẹ́ kọ́kọ́ fọwọ́ pa ńlẹ́wọ̀ ó túmọ̀ sí pé mo wọ ìbọ̀sẹ̀ láàárọ̀ láago 5 lásùbà lẹ́yìn ìgbà tí mo ṣàlùwàlá tán aago 5 yẹn ni mo kọ́kọ́ wọ̀ àlùwàlá mi wá já ní aago 6 lẹ́yìn ìgbà tá a parí sọ̀látùl fajr àníwó ìgbà tí mo wọ̀ àníwó ìgbà tá àlùwàlá já ìgbà tá a fẹ́ ṣe sọ̀látù dhuhr ní aago kan kù kọ́tà ni mo kọ́kọ́ fọwọ́ pa ó túmọ̀ sí pé ìgbà wo ní 24 hours mi ó pè ó di lọ́la ní tó 1 aago kan kù kọ́tà yẹn ni ó pè bẹ́ẹ̀ náà ló ní rìn àjò ó túmọ̀ sí pé ìdẹ̀kùn tó pọ̀ ó ń bẹ nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam. àwa kéèsì wípé kò gbọ́dọ̀ jíjọ́ mẹ́ta ń lọ fún ní rìn àjò kò sì gbọ́dọ̀ ju 24 hours lọ fẹ́ni tó wà nílé pẹ̀lú májẹ̀mú kọjá yìí pé ń ta àwọ̀ sẹ́sẹ̀ wa kéésì pé jíjí la jí o ìbọ̀sẹ̀ yẹn kò gbọ́dọ̀ jẹ́ pa jí o ẹ̀rí pé Islam ń sàlàyé má jí nǹkan torí nǹkan jíjí haram ni nínú òfin Ọlọ́run ọba wa gbogbo ẹni tó bá ti jẹ́ tó wọ́n jọ ń lójú tẹlomi ò ní wọ̀ lójú torí ẹ̀ ò gbọ́dọ̀ jí ó sì gbọ́dọ̀ jẹ́ ìbọ̀sẹ̀ tó ṣe yí pé awọ tí wọ́n fi ṣe ọ̀tọ̀ kìí ṣe ìbọ̀sẹ̀ tó jẹ́ pé awọ ẹlẹ́dẹ̀ ni wọ́n fi ṣe nítorí pé awọ ẹlẹ́dẹ̀ wọn ò bá tiẹ̀ sáyàn rẹ̀ ohun ò tó láti sọ di ntọ́ma tọ́ bákan náà ó gbọ́dọ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tá a parí àlùwàlá la wọ̀ a sì gbọ́dọ̀ jẹ́ pé lẹ́yìn ìgbà tá a wọ̀ yẹn jánábà mú wa tí jánábà bá mú wa a gbọ́dọ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn kúrò báwo láti ṣe wá máa fọwọ́ pa bá ti ṣe máa fọwọ́ pa ni pé a bẹ̀rẹ̀ láti ibi tó máa ká wa ti bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ wa a máa wá fọwọ́ pa lọ sí agbọ̀n ibi tí kókósẹ̀ wa tẹ́ bá ti fi pa lókè yẹn ó ti tán pípa kan náà sì ni torí wọn sọ pé kẹ́ fọ́ nù òkè yẹn lásán láfọwọ́ pa àní fọwọ́ pa sàlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib radiyallahu anhu ti ṣe sọ ohun tó bá yẹ pé agbárí lásán láfi máa ṣẹ̀sìn ni ìsàlẹ̀ ẹ̀bọ̀sẹ̀ ló yẹ ká máa fọwọ́ pa kìí sókè rẹ̀ ṣùgbọ́n mo rán nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe pé òkè ìbọ̀sẹ̀ ló ń fọwọ́ pa kò fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ kò fọwọ́ pa abẹ́ rẹ̀. kí ni tí máa wá ba fífọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ kí ni máa bàjẹ́ tẹ́yìn bá ti bọ́ọ̀lẹ̀ ni tẹ́yìn bá ti bọ́ọ̀lẹ̀ ó ti di dandan pé tẹ́yìn bá sálọ alánìsíkẹ́ fẹsẹ̀yìn ẹsẹ̀ kan la bọ́ọ̀lẹ̀ àti ìbọ̀sẹ̀ kejì lẹ̀ ó ti dọ̀ràn yẹn pé kẹ́ bọ́ méjèèjì lẹ̀ tẹ́yìn bá sálọ alánìsí ẹ̀fọ́ ẹsẹ̀ yìí. bákan náà ẹni tí jánábà mú ó
ó ti di ọ̀ràn yẹn lórí rẹ̀ pé kó bọ́ ìbọ̀sẹ̀ yẹn gẹ́gẹ́ bó sì wá nínú hadithi Safwan ibn Assal radiyallahu anhu wala nabi sallallahu alayhi wa sallam pa aláṣẹ tá a bá wà lórí ìrìn àjò a ò gbọdọ̀ bọ́ ìbọ̀sẹ̀ tó wà lẹ́sẹ̀ wa nítorí pa àyàgbẹ́ àbí nítorí pa àtọ̀ àbí nítorí pa àsùn àmọ́ jánábà nìkan tí jánábà bá ti mú wa dandan ni ká bọ́ ìbọ̀sẹ̀ yẹn. bákan náà tásìkò bá ti pé iye àsìkò tí wọ́n fún wa tó bá ti pé ajẹ́pọ̀ ọ̀ràn yẹn ni ká bọ́ ìbọ̀sẹ̀ yẹn. ẹni tó wà nílé wọ́n fún 24 hours 24 hours yẹn ti pé bí ẹni tó yẹ pé aago kan kù kọ́tà ni ló tó fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ lónìí àyíkó ní àǹfààní yẹn títí di aago kan kù kọ́tà ọ̀la ajẹ́ pé tí aago kan bá ti kù kọ́tà lọ́la tó bá lé ìṣẹ́jú kan àsìkò yẹn ti lọ́nu ajẹ́ pé yóò tún tún ẹsẹ̀ fọ̀ yóò tún tún ìbọ̀sẹ̀ wọ̀ ní tuntun eléyìí jẹba yóò tún àlùwàlá ṣe yóò tún ẹsẹ̀ fọ̀ nínú àlùwàlá tuntun ìgbà náà ni ó tó láǹfààní àti tún máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ rẹ̀ tí nǹkan kan nínú tí máa ba àlùwàlá jẹ́ bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ kò yí pé ká bọ́ ìbọ̀sẹ̀ yẹn kúrò lẹ́sẹ̀ wa èèyàn yàgbẹ́ òní tìtorí rẹ̀ bọ́ èèyàn tọ̀ òní tìtorí rẹ̀ bọ́ èèyàn so èèyàn òní tìtorí rẹ̀ bọ́ eléyìí jẹba asima tí wọn bá bi wá léèrè kí ni máa bá àlùwàlá jẹ́ ó dájú kó ní kálukú wa kò ní sáláìrí mẹ́ta mú wa àmọ́ kí tá a bá so àlùwàlá bàjẹ́ àmọ́ kí tá a bá tọ̀ àlùwàlá bàjẹ́ àmọ́ pé téèyàn bá ṣègbọ̀nsẹ̀ àlùwàlá ńkọ́ ó ti bàjẹ́ tó àwọn kan mìíràn tún wà tó sì kí wọn máa ń bá àlùwàlá jẹ́ ní tiwọn náà gẹ́gẹ́ bíi mẹ́rì ọ̀jáde àlùwàlá bàjẹ́ wádìí àlùwàlá bàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé òun sùn lọ́rùn agbada kọ́ máa ń tí ń ṣẹlẹ̀ mọ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti jí kó ṣe kíni kó tún àlùwàlá rẹ̀ ṣe torí àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó ní al-aynani wika'u as-sahi faman nama falyatawadda ojú méjèèjì ló débi tí sóńgbà jáde ẹni tó bá ti sùn kó yá tún àlùwàlá ṣe ẹni tó bá ti sùn kó yá tún àlùwàlá ṣe nínú rẹ̀ ó náà ní kí làákàyè ó dàrú ẹni tí làákàyè rẹ̀ dàrú kò lè máa ń tí ó ṣẹlẹ̀ sùn nígbà tí ẹni tó sùn máa ń tí ó ṣẹlẹ̀ sùn ṣé wèrè ni ó máa ń tí ó ṣẹlẹ̀ sùn òun náà gbọ́dọ̀ tún àlùwàlá tiẹ̀ náà sí. akramakumullah ẹni tó lọ mutí lẹ́yìn ìgbà tó sàlùwàlá tán ojú wa dá ọ wá ní mo ti sàlùwàlá lẹ́ẹ̀kan náà ọ sàlùwàlá àlùwàlá kí ló sí. lẹ́yìn ọtí àìmọye nǹkan ló lè ti ṣẹlẹ̀ sí ọ nígbà tó mutí eléyìí náà gbọ́dọ̀ tún àlùwàlá rẹ̀ sí. bẹ́ẹ̀ náà ni ẹni tó fọwọ́ pa abẹ́rẹ́ tí yẹn bá ti fọ́ kan abẹ́rẹ́ láì jẹ́ pásọ̀ ń bẹ láàrin ọwọ́ rẹ̀ àtàbẹ́rẹ́ yóò tún àlùwàlá sí. torí àdìsí anabi sallallahu alayhi wa sallam tó ní man massa dhakarahu falyatawadda gbogbo ẹni tó bá ti fọwọ́ pa abẹ́ kó tún àlùwàlá sí. tọ́ eléyìí jẹba bákan náà nínú àwọn nǹkan tó tún bá àlùwàlá jẹ́ ni kéèyàn jẹran ràkúnmí ẹni tó bá ti jẹran ràkúnmí yóò tún àlùwàlá sí. tá bá jẹran màálù àní tún àlùwàlá sí. tá bá jẹran àgùtàn àní tún àlùwàlá sí. gbogbo nǹkan yòówù tó jẹ́ pé iná ni wọ́n fi dáná rẹ̀ wọ́n fi iná dáná rẹ̀ kó tó di kó jẹ́ jíjẹ àní tún àlùwàlá sí àyàfi ẹran ràkúnmí nìkan. wọ́n bi anabi sallallahu alayhi wa sallam léèrè nínú hadithi tí imam muslim gbé jáde wípé ana tawadda'u min lahmil ghanam tá a bá jẹran àgùtàn sáà tún àlùwàlá sí anabi rárá ó ní rárá ó ní ana tawadda'u min lahmil ibil anabi ní tawadda' min lahmil ibil sáà wàá tún àlùwàlá sí tá a bá jẹran ràkúnmí anabi ní ẹ tún ṣe. wáyé o ìwẹ̀ islam wa ọkọ wa pé káwẹ̀ pàápàá jùlọ ìwẹ̀ eléyìí tó ṣe pé ṣẹ̀ríà mú wa yàtọ̀ sí lẹ́yìn náà ìwẹ̀ tá a máa wẹ̀ lójoojúmọ́ yẹn ọ̀nbẹ nu tí ṣẹ̀ríà kọ́ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀tọ́ Ọlọ́run lórí wa nínú ẹ̀tọ́ Ọlọ́run lórí wa òun náà ní pé ká rí pa àwẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tíyìn bá wẹ̀ rárá tó yọ̀bùn ó gbọ́dọ̀ wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ islam ò fara mọ́ kéèyàn márùn èèyàn gbọ́dọ̀ wẹ̀ wàlá islam yìí ó ń gángan lẹ́sìn kò sí ní tí ò sọ́n pa rẹ̀ ó léèyàn gbọ́dọ̀ márùn torí ẹ̀ ìwẹ̀ níta àgbà lérò pẹ̀lú ìwẹ̀ òun náà ní ìwẹ̀ tí ṣẹ̀ríà mú wa ẹ wá ṣàkíyèsí o ìwẹ̀ tí ṣẹ̀ríà mú wa yẹn wọn kì í lọ ọṣẹ nínú rẹ̀ wọn kì í lo kàìnkàìn nínú rẹ̀ ìwẹ̀ tẹ̀sìn mú wa ni tá a gbọ́dọ̀ mójútó níta àgbà lérò pẹ̀lú rẹ̀ ni kómi ó kárí gbogbo ara kómi ó kárí gbogbo ara ká má dàbí kankan sí eléyìí ń bẹ nínú ẹwà ẹ̀sìn Islam kí n wá ní àti kíni làá máa ti torí rẹ̀ wẹ̀ nínú ẹ̀sìn Islam pàápàá jùlọ níwẹ̀ tó jẹ́ túláàsì lẹ́gbẹ́ táwọn kan yìí bá ti ṣẹlẹ̀ sí wa àfi ká wẹ̀ náà ni àkọ́kọ́ rẹ̀ òun náà ni kí màní yọ jáde lára wa màní òun náà làtọ̀ tọ́lọ́ máa tara rẹ̀ dáyàn tó bá ti lè jáde lára èèyàn ó máa ń tú jáde tí máa ń jáde lára ọkùnrin yóò sì máa dùn mọ́ nígbà tí máa ń jáde bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá jáde lára rẹ̀ yóò dùn mọ́ náà tí màní bá sì ti jáde àti kíní àti kejì ọkùnrin àbóbìnrin tí màní jáde lára wọn yóò rẹ̀ wọ́n so màní yìí tó bá ti jáde lára ọ̀ranyàn ní ká wẹ̀
tá a bá wẹ̀ gbogbo ìjọsìn tá a máa ń ṣe tó ní í ṣe pẹ̀lú ìmára gẹ́gẹ́ bí as-salah yóò jẹ́ pé àṣedànù lásán lè yàn sí. ìdí nìjẹ́ yẹn fi ń bùkátà láti jẹ́ pé yẹn mójútó ẹ̀sìn. ẹlòmíì wà tó yẹ pé látọjọ́ tó ti pẹ́ ló ti ń gbé jánábà ká ṣùgbọ́n tó ṣe yí pé gbogbo sọ̀láàtì ti ń ṣe àṣedànù ní jásí tó a gbọ́dọ̀ mójútó ẹ̀sìn wa. èèyàn lèèyàn fọwọ́ ara rẹ̀ pé màníyì jáde òun náà ọ̀ràn yẹn lọ́jọ́ lórí rẹ̀ kó wẹ̀. bí bá lò lọ́bọ̀bìnrin lò lọ́nà tọ́tọ́ àbí ọ̀tọ̀ dandan ni kó wẹ̀. ọ̀rọ̀ pé yóò jìyà lórí kó ṣe zina ọ̀rọ̀ pọ̀ daran ni látàrí kó ṣe zina nǹkan míì lélẹ́yìn àmọ́ túláàsì ni kó ṣe kíni kó wẹ̀ láyé john bóyá títí dáyé ìsìn náà nínú táwọn èèyàn máa fẹnu wa rọ́ọ̀fù sọ ó náà ní pé tó bá ti ṣe zina o tí ó bá wẹ̀ gbogbo àlùbáríkà rẹ̀ lọ́wọ́ dànù tí ó bá sì wẹ̀ iná ní gbé ká gbogbo eléyìí nínú nǹkan táwọn èèyàn máa sọ tó yẹ pé kò sí lápọ̀ọ́lẹ̀ torí ẹ̀ ọ̀ràn yẹn ni kó wẹ̀ ọ̀dà èèyàn sùn lèèyàn bá lálà ìgbà téèyàn lálà téèyàn jí lèèyàn bá pé pátá rẹ̀ ti rin màníyì ti jáde lára rẹ̀ eléyìí náà yọ wẹ̀ tọ́ eléyìí jẹ́ báwọn eléyìí hadith anabi sallallahu alayhi wa sallam tọ́ka sí pé innamal ma'u minal ma' innamal ma'u minal ma' ńṣe ládàámi sára tómi bá jáde lára àdàmì sára ṣùgbọ́n eléyìí jẹ́ ntí ọkọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn islam lẹ́yìn ọ̀rẹ́ yìí anabi sallallahu alayhi wa sallam tó fi mí kún kìí ṣe dandan pé tó o bá bóbìnrin lò tí omi jáde ìgbà náà ló tó wẹ̀ tí abẹ́ rẹ̀ bá ti lè sápamọ́ sínú tiẹ̀ nǹkan kan jáde kò jáde ó ti dọ̀ràn yẹn kékeré kejì yan wẹ̀ eléyìí tún jẹ́ sábàbí kejì ẹni tó bá yàwó rẹ̀ lò tí abẹ́ tiẹ̀ ti sápamọ́ sínú tìyàwó rẹ̀ láì jẹ́ pé màníyì kankan jáde ìkíní kejì wọn gbọ́dọ̀ ṣe kíni wọn gbọ́dọ̀ wẹ̀ bákan náà téèyàn bá kú ọ̀ràn yẹn ni ká wẹ̀ ikú òun náà sọ ìwẹ̀ dọ̀ràn yẹn wíwẹ̀ tá a wẹ̀ òkú ọ̀ràn yẹn ni àyàfòkú tó kú kú ṣẹ̀hídì ẹni tó kú sójú ogun tó lọ jà láti gbẹ̀sìn Ọlọ́run ọba ga irú àwọn eléyìí wọn ò ní wẹ̀ wọ́n aṣọ wọn gan wọn ò ní bọ́ kúrò lọ́rùn wọn ò ní nu ẹ̀jẹ̀ tó wà lára wọn lọ gbé wọn sí bẹ́ẹ̀ ni tó bá dijọ́ gbé ní alkiyama Ọlọ́run gbé wọn dìde tẹ́jẹ́tẹ́jẹ́ ẹ rí i pé ẹ̀jẹ̀ tó wà lára wọn kọ́lọ̀ rẹ̀ kọ́lọ̀ ẹ̀jẹ̀ ni ṣùgbọ́n òórùn rẹ̀ òórùn lọ́fíńdà alimiski ni eléyìí jẹ́ tẹni tó bá kúkú ṣẹ̀hídì sábàbí mi tọ́jẹ́lẹ̀ kẹrin nínú etí máa ṣe ìwẹ̀ lọ́ràn yẹn nínú ẹ̀sìn islam ó náà ní ìsìlámù káfírin tí káfírin bá gba islam ọ̀ràn yẹn ni kó wẹ̀ káfírin bá gba islam ọ̀ràn yẹn ni kó wẹ̀ yàtọ̀ sáwọn ọmọ rondórondó àwọn ọmọ kólóró tí wọ́n bí àní pé káwọn wẹ̀ àwọn àgbàlagbà àní kún wọn wẹ̀ nítorí pé àwọn tó gba islam láyé anabi sallallahu alayhi wa sallam nínú wọn láti rẹ́ nìkan tí ń jẹ́ Qais nígbà tó gba islam tó anabi ní kó lọ wẹ̀ anabi ní kó lọ wẹ̀ kése pa lọ wẹ̀ tẹnìkan wà wà tó lóun fẹ́ gbẹ̀sìn islam táwa sọ fún baba aládàáni pé ẹ lọ wẹ̀ àà àní lọ wẹ̀ á sì lọ wẹ̀ adúrò eléyìí láwọn àgbè síwájú tá a máa wẹ̀ á sọ fún bí ó ṣe wẹ̀ ni yóò sì yí òun náà nírọ̀rùn nínú tó máa ń fa sábàbí ká wẹ̀ lọ́ràn yẹn òun náà ni haid tí ẹ̀jẹ̀ nǹkan oṣù bá ti lè dábàá yìí ọ̀ràn yẹn lọ́jọ́ lórí obìnrin pé kó wẹ̀ ìwẹ̀ tẹ́sìn islam mú wa kí ẹ sì pé kó lọ hó sẹ́ sórí bákan náà anifas tí ẹ̀jẹ̀ bí mo bá ti lè dá ọ̀ràn yẹn lọ́jọ́ lórí obìnrin pé kó wẹ̀ báwo láti ṣe wá wẹ̀ ọ̀nà méjì ni wọ́n máa gbà wẹ̀ ọ̀kan nínú méjèèjì rọrùn gbogbo èèyàn ló lè máa ní rọrùn láì jẹ́ kó dára rẹ̀ láàmú alákọ̀ọ́kọ́ tó ayíkọ́ rọrùn yẹn òun náà ní kó dàníyàn pọ̀ fẹ́ wẹ̀ kó wá dami sí gbogbo ara rẹ̀ kó rí pómi débikíbi lọ́ba tán kó n fẹ́ wẹ̀wẹ̀ haid òun fẹ́ wẹ̀wẹ̀ janaba òun fẹ́ wẹ̀wẹ̀ nifas òun fẹ́ wẹ̀wẹ̀ kó n di mùsùlùmí sẹ́yìn kó gbogbo eléyìí rọrùn mùsùlùmí dín ọgbà islam ẹ̀ kàn ní kó dàníyàn pé mò ń wẹ̀wẹ̀ pé mo di mùsùlùmí ni dami sí gbogbo ara rẹ̀ lọ́ba tán ṣé ilé kò lè eléyìí jẹ́ oríṣi kan nínú oríṣi ọ̀nà tá a fi lè wẹ̀ torí ẹ̀ la ṣe sọ yìí pé tíjọ́ náà bàbá ń bẹ láàrin èèyàn sì ti wẹ̀ òjò wọn rọ̀ bí ti ṣe ń rọ̀ yìí ọkàn wọnú òjò ni ọwọ́ àdàníyàn ìrìn mú ọ kó ń rìn láti bí ọfẹ́ lọ sí láwánsìn ẹsẹ̀ ló sì fẹ́ rìn kó sówó ọkọ̀ ọwọ́ àdàníyàn pé wọ́n lọ bí mo ṣe ń lọ tójú ń pa mí o mo ti ń wẹ̀ jánábà nìyẹn tójú ń rọ̀ lọ́wọ́ fọwọ́ torí pé nínú òfin ṣẹ̀ríya ẹni tó dami sára tí ò fọwọ́ gbóra ọwẹ̀ ẹni tó wẹ̀ tó fọwọ́ gbóra ọ̀nà wẹ̀ nítorí ẹ̀ tómi bá ti lè kárí gbogbo ara rẹ̀ tó sì dà níyà pé kí ló ń ṣe ìwẹ̀ jánábà ó ti parí sẹ́wọ̀n kí eléyìí òbúkátà ká máa kọ́ báyìí eléyìí jẹ́ oríṣi kan eléyìí tó rọrùn oríṣi kejì òun lèyí tó péjù èyí tó péjù tó yẹ kí gbogbo wọn kọ́ alákọ̀ọ́kọ́ nínú gbèsè tá a gbé tá a bá fẹ́ wẹlé yẹn òun náà ní ká dà níyàn rú wẹ̀ tá a fẹ́ wẹ̀ nínú àwọn àwẹ̀ tá a sọ yẹn
àwọn ìwẹ̀ mi wá ti sọ̀rọ̀ àyàn tá a dárúkọ gẹ́gẹ́ bí ìwẹ̀ jumu'ah gẹ́gẹ́ bí ìwẹ̀ al-ihram ẹni tó fẹ́ ṣe hajj àbí umra gẹ́gẹ́ bí ìwẹ̀ àti wọ Mẹ́kà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ apá kan nínú àwọn olùmọ̀ tó gbogbo rú àwọn eléyàn kì í sọ̀rọ̀ àyàn gẹ́gẹ́ bí ìwẹ̀ ọjọ́ ọdún al-Eid kì í sọ̀rọ̀ àyàn so àwọn ìtọ́jú ọ̀ràn àyàn wọ̀nyí báyìí tó bá pín lọ fẹ́ wẹ̀ bá ń ṣe wá ń wé ọ̀ràn àyàn yìí náà láwẹ̀ etí ẹ̀ sọ̀rọ̀ àyàn bẹ́ẹ̀ ni tó wà láyé ó ti ṣe wẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́wẹ̀ fókù kò sí yàtọ̀ ọkàn jẹ́ pé àwọn kankan ò ní ṣe fókù etí ò ṣe é ṣe fóun a omi tiẹ̀ ètò bá ṣe ṣe láṣẹ bí ká yọnu a nílé yọnu fókù ẹ kàn fi èkísà ẹ fi sómi ẹ wàá fi gbó òkú lẹ́yìn ẹ fi gbó lẹ́nu lọ́ba tán bẹ́ẹ̀ náà ni mú ẹ fomi sákísà ẹ kìbọnú mú rẹ̀ ẹ kìbọnú mú rẹ̀ ẹ sì yọ lọ́ba tán tàbá fẹ́ wẹ̀ ètò péjù á dà ní ẹ̀pà fẹ́ wẹ̀ lẹ́yìn náà láwọn afọwọ́ wa méjèèjì afọlẹ́ mẹ́tamẹ́ta afọwọ́ wa méjèèjì afọlẹ́ mẹ́tamẹ́ta lẹ́yìn náà láwọn àtàbà àtàbà tó bá pé abẹ́ wa nìkan iná ni màníyì wa àbí tó bá jẹ́ pé màníyì ti fọ́nká gbogbo bí tí màníyì dé afọ lára wa eléyìí jẹ́ ìgbésẹ̀ ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin asálùwàlà gẹ́gẹ́ bá a máa ṣe sálùwàlà nínú sọ́láàtì wa asálùwàlà lálùwàlà tó pé a ṣe débi pa àfẹsẹ̀ wa tabati wa parí àlùwàlà èèyàn wa mọ́mi èèyàn ó fi rẹ ọwọ́ rẹ̀ méjèèjì èèyàn ó fi omi sí ọwọ́ rẹ̀ méjèèjì lẹ́yìn tá a bá wá fomi sí ọwọ́ wa méjèèjì yìí báyìí lẹ́yìn tá a bá fomi sí ọwọ́ wa méjèèjì a wá mú ọwọ́ yẹn a kìbọnú orí wa a fi yá a tún fi omi sí ọwọ́ wa méjèèjì tọwọ́ bá tún rin a tún kìbọnú orí wa gẹ́gẹ́ bí Aisha ṣe ròyìn a rí pa àyà bí gbà tá à ń lánà a tún fi omi sọ́wọ́ abẹ́lẹ̀ kẹta àti parí àlùwàlá o a tún wá fi sí orí wa báwọn ó pé ẹ̀mélòó ẹ̀mẹ́ta eléyìí jẹ́ bá Ànábì sallallahu alayhi wa sallam bó ti ṣe máa ń wẹ̀ lẹ́yìn tá a bá parí eléyìí báyìí a wá da omi sí orí wa yìí sẹ́yìn ká ti kọ́kọ́ fọwọ́ ya orí wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn rẹ̀ la wá da omi sí orí wa yìí lẹ́ẹ̀mẹ́ta a dà sí lọ́nà tó kí tó bá dórí wa yóò kárí ojú yóò tún dọ́rùn a sì báyẹn lẹ́ẹ̀mẹ́ta tá a bá parí eléyìí a wá da omi sí ara wa látòkè wá sísàlẹ̀ látòkè wá sísàlẹ̀ a kọ́kọ́ fọ apá ọ̀tún látòkè wá sísàlẹ̀ a sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta a tún fọ ẹ̀gbẹ́ àlàáfíà wa látòkè wá sísàlẹ̀ a sì bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta gbogbo àwọn palapala gbogbo àwọn kọ̀rọ̀ tó wà lára tómi ò ní fẹ́ débẹ̀ ní rọrùn a rí i pé àmọ́ omi débẹ̀ tí ó fi jẹ́ pé kò síbi kan tó ṣẹ́kù lára wa láì jẹ́ pómi kan a sì gbìyànjú láti rí pápá ọ̀tún là ń kọ́kọ́ ń fọ ká tó fọ apá òsì a sì máa fọwọ́